تأديب الطلاب عند العلامة الإلوري أكرمكم الله سا. نعم. بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. gbogbo olùkọ́ àbí olùre ní láyé òun èé fi ọwọ́ kékeré mú ọmọ. Akramakumullah. wọ́n èé fọwọ́ kékeré mú wọ́n sì nífẹ̀ẹ́ ni. Akramakumullah. ìfẹ́ tí wọ́n níyẹn dàbí ń ti dà òkúròrò ní sọnídà. Akramakumullah sa. ìtumọ̀ ẹni ẹ̀. Akramakumullah. ipe wọn ní máa bá wọn forí rawọ́. rárá. Akramakumullah sa. bàbá ní wọ́n sọ ọ́ rí pé kò sí ọmọ kéwú kan táwọn pàdé ń bí àìdá. Allahu akbar. gẹ́gẹ́ báwọn ṣe jẹ́ olùkọ́ wọn àfá wọn. bẹ́ẹ̀ni. káwọn jọ wá pàdé pé ẹ̀yin náà wà ń bí. bẹ́ẹ̀ni. Allahu akbar. ṣé ó wá kọ̀ fún wọn láti bá oúnjẹ tó bá nídìí. bẹ́ẹ̀ni. Akramakumullah. so bàbá ìyẹn lára ti mú bẹ́ẹ̀ àwa lọ sára pé báwo ni bàbá ṣe wá ń ṣe wọ́n. Akramakumullah. kò sí ọmọ kíú kò sí ọmọ kan tọ́jú ọmọ bíbí àbọ́mọ kíú. Akramakumullah sa. tí wọ́n ní báwí. bí báwí ń pé tọ́ mo fẹ́ jẹ́ ọ̀nà rókó straight má wọ́ wọ́gọ́wọ́gọ́. wa sheikhu in qawwamtahu min zaygihi. Akramakumullah. lam yukim يستذكف منه من التوى يقوم الصالح من زيغانه ويسوي من عجى منه ونحنا. bó ṣe rí nìyẹn tó bá ti di pé ojú lẹ̀ kò sí kíní kò ṣe é tọ́mọ́. kazalika al-ghusl. bẹ́ẹ̀ ni yasirun atfu. bẹ́ẹ̀ ni ẹ̀túntún ẹ̀túntún gi. iza asa. èèyàn ó lè tẹ̀ báyìí. Akramakumullah. tí ó gba títẹ̀. Akramakumullah. àmọ́ tó bá ti gbẹ tó bá lọ fẹ́ tẹ̀ yóò kàn ni. Allahu akbar. so bẹ́ẹ̀ ni Mawlana Sheikh ọmọ rí Akramakumullah. lọ́dọ̀ murabbi. Allah. so kò sọ ọmọ kéwù kan tí yóò wá sọ pé mi ò wọn bá mi bẹ̀bẹ̀ rí irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. lódì wọn àgbà tó bá ti jọmọ kéwù ó ti gbéra rẹ̀ sí dárájà àfà rẹ̀ nígbà tó ń bẹ lọ́mọ kéwù nù. irọ́ kùgùdú òun ló ń jẹ́ bẹ́ẹ̀. mo lè mú instances wá láwọn instances. àbí kọ́mọ lóhun ò ṣe bàbá òun rí. ara mo lè mú instances wá. Akramakumullah. tí wọ́n bá bẹ̀bẹ̀ tí wọ́n bá yàn bẹ̀bẹ̀. ọmọ ilé kéwù ni òun wọ uniform. kódà bó bá ti dàáfà tó sì jọmọ kéwù wọn. Akramakumullah. tó wà lábẹ́ wọn. Akramakumullah. so ìyẹn òun ni nígbà tó bá wà lọ́mọ kéwù yóò kọjá lára àgàgà gbogbo ìgbà tí bàbá ń ṣe wọ́n fẹ́ ṣe tẹ̀msìlíyà yẹn ọmọ mọ́rkázì náà ni wọ́n máa fi ṣe àwọn náà ni wọ́n máa ṣe tẹ̀msìlíyà yẹn odidi àwọn àsìkò kan ló máa gbà practicing títí bọ́n ṣe máa dúró pẹ̀lú microphone kò tẹ̀ sí máìkì wireless ńgbà náà.
tí wọ́n sì máa kọ́ wọn èdè Yorùbá kan náà fi ṣe tẹ̀mísìlì Lárúbáwá ni Lárúbáwá ni. àbí wọn kọ̀rẹ́ tí ń bi Lárúbáwá náà rí. ànírọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. akramakumullah sir. so tó tẹ́wọ̀n bá wà níbi tẹ̀mísìlíyà akramakumullah sir. àwọn yẹn tiẹ̀ wọ́n máa ń gba táìmù tàdíbù gidi nígbà tí wọ́n bá ń ṣe practicing. bẹ́ẹ̀ sir. wọ́n á gbégi síwájú wọn báyìí bí standing mic ó dẹ̀ fẹ́ ṣe dóòrù tiẹ̀ tí wọ́n fẹ́ ṣe wàá ṣe ń bi igi yẹn ó gbọ́dọ̀ fẹsẹ̀ gbá ẹsẹ̀ ò gbọ́dọ̀ gbá kíní kankan ò gbọ́dọ̀ gbá ó lè jẹ ìkókúà kò ń ṣe kó ti kà ìtìkàkọ́ factory research ni bẹ́ẹ̀ ni kórì rẹ̀ lè balance. bẹ́ẹ̀ ni akramakumullah sir. so ìyẹn bẹ́ẹ̀ akramakumullah sir. tí wọ́n fi wá ṣe gbogbo èèyàn fi wá àwọn èèyàn wà wò àwọn èyí tí wọ́n ṣe ní Agége ń bì ní Ògúnwò níbi iwájú ilé chọ́ọ̀chì tó wà ń bẹ̀ wọ́n ṣe wájú bẹ̀ wọ́n lọ ṣe lájàṣe. bàbá kò gba ọmọ ilé kí ó lọ bẹ̀. dáadáa. Allahu Akbar. ṣé olówó kan ni ó sponsor owó. olówó kẹ̀. wọ́n yóò lápò ra wọn. Allahu Akbar. olówó kọ́ o. Allahu Akbar. olówó kọ́ o. la hawla wala quwwata illa billah. èyí tán padà á ṣe gbẹ̀yìn lẹ́yìn gbogbo ibi tí mo wí wọ́n padà ń ṣe ní Glover Hall lẹ́kọ̀ọ́. Allahu Akbar. wọ́n ń ṣe ní Glover Hall tí wọ́n ti ń ṣe yẹn Ṣàgàrí wárí Shehu Ṣàgàrí Allahu Akbar. ó wà ní Minister of Commissioner of Finance. la hawla wala quwwata illa billah. so ó wá rí wọ́n ṣe Bilkisu rí Suleiman Bilkis wọ́n ṣe Yusuf rí wọ́n ṣe ti Yusuf yẹn ó pẹ́ èmi mo ṣe ṣáhídù ṣáhídà so èmi mo ìgbà tí mo ń wí 1962 63 àwọn Haji Hassan Abdullah missioner wọ́n wà lè kí ń gbà náà. abáyá Yasaluna kan. bàbá Yasaluna kan. so wọ́n wà lè kí ń gbà náà. akramakumullah. Allahu Akbar. 1962 yẹn èmi náà ju ọmọ ọdún mẹ́rin lọ. a ti kà ní sísá pé a ti kà ní sísá. èyí tán fi èwo ni tán fi pamọ́ nú ẹ̀ kí ni wọ́n fi ń pamọ́ nú ọjọ́ orí. àbá náà kọ́ ní dùn tàríkì. so akramakumullah. níbi tẹ̀mísìlíyà akramakumullah. gbogbo wọ́n kọ́ mi ní nǹkan tí n fẹ́ wí wípé ó yá kà á la ilaha illallah máa sọ ọlọ́run dẹ̀ ní pé kí n mú kí bírèènì mi mú bí n ṣe kéré mọ́ ẹ̀ wọ́n gbé mi kọ́ńkọ́ lọ́rùn sí orí máìkì báyìí ni. Allahu Akbar. ẹ̀sìn rántí náà ó ṣe pé fídíò ẹ̀ ń wò ẹ́ tó ń rìn wọ́n ẹ̀dẹ̀ nínú. ara lọ́pọlọ mi ló wà. Allahu Akbar. náà lè yóò fi mọ irúṣẹ́ tí Mọ̀lánà Sheikh Adamu ṣe. ṣé bàbá òmùsẹ̀tì àwọn ọmọ kan wọ́n fi àwọn kan lẹ̀ fáwọn àfáà tó kù ká máa bá wọn ṣe tẹ̀lkínú
lárúbáwá tí wọ́n sọ níbi róòlù ẹnì kankan lára àwọn nìkan. lára wọ́n hà lé wọn lọ́wọ́ báyìí La ilaha illallah. kálukú sì gbọ́dọ̀ ha sórí. bàbá ni wọ́n sì straight ahọ́n ẹnì kọ̀ọ̀kan pé wọ́n yìí pé báyìí pé báyìí. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. èyí tèmi ṣe mo sì lè rántí. Akramakumullah. in kana qamisuhu qudda min qubulin fasadaqat wa huwa min al-kadhibin. Akramakumullah. wa in kana qamisuhu qudda min duburin fakadhabat wa huwa min as-sadiqin. Akramakumullah. وهي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. Akramakumullah. ọ̀rọ̀ náà nìyẹn. Allah. so gbogbo ìnáwó tẹ́ pé bóyá olówó kan ló gbé rárá o rárá o bàbá Jamali Jamali Giwa mo mọ bàbá ẹ̀ Akramakumullah. ọmọ Markaz náà ni o الله أكبر. àmọ́ mo mọ bàbá yẹn mo máa ń rìn súnmọ́ bẹ́ẹ̀ a máa ń lọ jókòó síbẹ̀ kódà máa ń pẹ́ tá a máa ń ṣe kí torí bàbá yẹn àwọn tí wọ́n ṣe àlìjọ̀nù Suleiman níbi qissat níbi Nabiullah Sulaiman. kíso Suleiman àwọn ni wọ́n dáṣọ fún wọn bí àlìjànú. bí àlìjọ̀nù tán ṣèrù sókè báyìí Allahu akbar. so gbogbo ẹ̀ ni wọ́n Allahu akbar. ìnáwó yẹn wọ́n bá ti ṣe kíní tán hudihud Naam. Tanabi Sulaiman. bẹ́ẹ̀ ni wọ́n ṣe páálí ọ̀hún wọ́n á fi ọ̀dà kún lára báyìí wọ́n á ṣe bí ẹyẹ La ilaha illallah. ẹnìkan ni ó wà nú ẹ̀ ni ó máa ṣe kíní gbogbo ẹ̀ pátápátá La ilaha illallah. báfa kan bá dá ìyàkọrú yẹn nísìnyí. Allahu akbar. kíkọ́ máa ń kéwú odidi iṣẹ́ ni tí máa gbóyàn. bẹ́ẹ̀ ni káwọn tí yàrá mú tẹ̀m fìlíyà máa pé wọ́n ṣe lẹ́kọ̀ọ́ yìí wọ́n ṣe Nàìjíríà wọ́n tún gbé dé Àjàṣẹ́. bẹ́ẹ̀ ni Allahu akbar. ọlọ́run kò kẹ́ Haji Mahmood àwọn Àjàṣẹ́ tí wọ́n èyàn ò rí tẹnu wọn dá gedege. Mọ̀lánà Sheikh Adam àyàwá náà jánjò ní ìtawà ń sọ èmi àti muhadisi pé sí Sheikh Adam náà ló kọ́ àwọn eléyìí kò sí lákànú èdè bẹ̀nẹ́nu wọ́n ń ka Kùránì wọ́n wá ń sọ Yorùbá wọ́n La ilaha illallah. Allahu akbar. Allah. lakina yóò sì kún bẹ́ẹ̀ ó sì mọ̀ yóò kún bẹ́ẹ̀ wọ́n kéwú tí ma kẹsì yá tún bẹ́ẹ̀ àwọn nìyẹn ni. La ilaha illallah. Mọ̀lánà Sheikh Adam iṣẹ́ yẹn tí wọ́n ṣe ẹ ti fún wa ní àpẹẹrẹ kan níbi tẹ̀m̀sìlíyà ìjẹ́nu àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésí ayé mi bóyá mathalan ọmọ kéwú Sheikh Adam kan ó ṣe nǹkankan pẹ̀lú gọ́ọ̀lọ́hun bàbá ó lè kúrò lára wọn bàbá ó ṣe kíní kan fún báwo ni bàbá sí máa ṣe. àbábò kan tó léyàn kúrò Markaz akramakumullah. òun èyí tó ṣẹlẹ̀ rí akramakumullah. tí bàbá wọ́n ti lọrin bọ̀ akramakumullah. Ìlọrin tó ń bọ̀ yẹn mọ́tò wọn ọ̀nà ẹ̀yìn báyìí kìí ṣe ẹgbẹ́ ibi diploma yẹn akramakumullah. ibẹ̀ lọ́nà wà nígbà náà ó fi já sí Dòǹdè
dòǹdè yẹn lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì àti ilé tí Jùbì tó fi ṣe kínní yẹn kínní tó wà ọ̀nà tó wà ń bẹ̀ báyìí nígbà yẹn ọ̀nà wà ń bẹ̀ ọ̀nà yẹn lọ́nà tó jáde sí Markaz tó wọ Markaz láti tí wọ́n bá ń bọ̀ gbogbo ọ̀nà tó bá ń bọ̀ láti Èkó bẹ́ẹ̀ ni so àbò ń bọ̀ láti Ìlọrin àbí Ìlọrin so bàbá ń bọ̀ ọjọ́ kan nírọ̀lẹ́ wọ́n gbé rédíò sí Markaz ń bí nínú kọ́à fáwọn Markaz fáwọn ọmọ kéwu tí wọ́n máa fi gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n máa fi gbọ́ BBC BBC London. wọ́n ó gbé síbẹ̀ tí wọ́n máa fi gbọ́ BBC Lugha Arabiya. bẹ́ẹ̀ ni lugha Arabiya kò yí sáwọn ẹ̀hàn náà tí wọ́n lè jí rédíò ńgbà náà so bàbá ń bọ̀ wọ́n ń bọ̀ bọ́n ṣe ń bọ̀ wọ́n bá bá àwọn ọmọ Markaz tó wà ń bẹ̀ mo forúkọ bu ẹnìkan láṣìírí ó ń jó ni wọ́n yìí sí babalẹ́gbà àbí kìíní wọ́n gbé kúrò BBC ló bá ń jó ijó tó ń jó yẹn wọ́n ti gbàgbé ara wọn mọ̀gbà tí mọ́tò wọlé tí gbogbo ẹ̀ bàbá ní fi Markaz dáwà La ilaha illallah bàbá ní kan ṣàwọn